kábíyèsí o àmọ̀ rí bá o ipò adelé ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n ti ẹ̀ pè yín tí wọ́n kàn sí tí wọ́n kì fún yín bó ló ṣe ra yín gbà náà lọ́hùn. mo bọ́ sí orí ipò yìí at the age of 16. ọmọ ọdún mẹ́rìndínlógún. bẹ́ẹ̀ ni mí bẹ́ẹ̀ nígbà tí a yàn mí nítorí ìgbà tí bàbá mi papòdà bàbá mi ọba Emmanuel Adéjìgbé Babalọ́lá lẹ́yìn tí wọ́n papòdà ìgbà yẹn ni wọ́n yàn mí wọ́n ṣàìsàn ráńpẹ́ tó tó di pé ọlọ́jọ́ dé àwa mẹ́ta ni wá tá a jẹ́ obìnrin tí bàbá wa bí bẹ́ẹ̀ ni àwa mẹ́ta ni mo ní ẹ̀gbọ́n mo dẹ̀ ní àbúrò lẹ́yìn. àárín lẹ wà. èmi ni mo wà láàrin bẹ́ẹ̀ ni so ní gbogbo àyẹn gan mo ṣì ń ṣàyà àti accept pé bàbá ti papòdà mi ò ní rí wọn mọ́ ẹ tún wáyé ẹ tún ní ká wá ṣe adelé fún wọn kò dá bẹ́ẹ̀. ẹ̀gbọ́n yín kọ́ ṣé wọn ò sì sọ̀rọ̀ pé èmi tí mo já síwájú èmi tí mo já gbà lọ yẹ kí ní ìtọ́ sí. ẹni tó bá já adelé kò gbúdọ̀ ní ìsíra kò gbúdọ̀ ní any sexual relationship pẹ̀lú ọkùnrin kankan. fún gbogbo ọdún tó bá lò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni fún gbogbo ìgbà tó bá máa lò lórí àpèrè. tó bá lọ ọdún mẹ́wàá tí wọn bá tí tètè lọ bá ń kọ́. bẹ́ẹ̀ ni a fara mọ́ bẹ́ẹ̀ náà ni. torí ẹlòmíì tí ìran ẹ̀ ò tiẹ̀ tọmọba ní ilẹ̀ Yorùbá ń bí tó wá dé Mexico tó ní òun di ọba Mexico eléyìí kí ni àgbákò ẹ̀ lọ́jọ́ wájú fún Yorùbá. àwọn tẹ́ ń sọ yìí fún èmi o aṣojú àṣà ni wọ́n. wọn kì í ṣọba aládé. láti gbé àṣà àti ìṣe ilẹ̀ wa ga. mi ò rò pé ọba aládé ni wọ́n nítorí pé wọn ò lè wá sí ilẹ̀ Nàìjíríà kan wá sí ọ̀dọ̀ wa àbọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá kó má wà lè dọ̀bálẹ̀ nítorí pé ọba aládé ò gbọdọ̀ dọ̀bálẹ̀ àbí kúnlẹ̀ kí ẹnikẹ́ni láéláé. tó báwo ló ṣe máa wá rí ìwọ tó wá láti Chicago àbí láti Georgia àbí anywhere kó wá sí Nàìjíríà kí o wá rí ọba ìlú ẹ̀ kó má lè tẹ̀ fún kó má lè bọ̀wọ̀ fún. mo wá ń rọ gbogbo àwọn ọba aládé wa gbogbo àwọn ọba wa mò ń rọ̀ wọ́n lásìkò yìí wípé kó wá nǹkan ṣe sí o nítorí pé nǹkan tí wọ́n ṣe dá o ṣùgbọ́n ó yẹ kí a máa yọ̀nàná ẹ̀ ká lè mọ̀ wípé ok nǹkan tó ń ṣe yìí dá ṣùgbọ́n ìgbà wo gangan ni bí o ló máa ṣe dé tó máa di pé òun tún ń tàbùkù bá àṣà àti ìṣe wa nítorí pé kò wá dá kí ọba ilẹ̀ Yorùbá ń sìn kó wá lóun fẹ́ lọ sí òkè òkun kó dọ̀hùn kó wá lọ sí ọ́fíìsì mayor àbí ọ́fíìsì gọ́vnọ̀ kanípa táàmù Chicago ń sìn kó ló fẹ́ lọ ọ́fíìsì Chicago kan ní àyèmí ní ọba kìnnìkan nílẹ̀ Yorùbá kan ní ara lọ́ba tí wàá ń bí nítorí bẹ́ẹ̀ a lè ṣòro kan fún ìlú ẹ̀ ní Nàìjíríà ṣùgbọ́n ọ̀dọ̀ wa níbí a sì ń ṣe fún ọba tó wà ń bẹ̀ báwo ló ṣe máa rí. àbí kí wọ́n mọ̀kàn ọlọ́ba ọmọ ní kọ́kọ́ máa lẹ́tọ́ ẹni yìí aṣojú àṣà ni ìyẹn kọ́. bẹ́ẹ̀ ni nítorí pé ṣe mọ̀ nílẹ̀ Yorùbá ọba òun ṣe nǹkan tí wọ́n ń fọwọ́ tẹ́ńpẹ́lú bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tó lè fọwọ́ yẹpẹrẹ mú wọ́n ní kábíyọ̀ọ́sí igbákejì aláṣẹ ìkejì òrìṣà báwo ló ṣe wá yẹ wá ní ẹnìkan lọ́hùn ọba Georgia kan jáwé oyè ilé ọba Georgia. ṣùgbọ́n àwọn kábíyèsí àwọn ọba ilẹ̀ ìwà yín náà ń fìyàn jẹ́ lọ́hùn. òun náà ni mò ń sọ yìí pé ó ń lọ báyìí o wọ́n ní ọ̀dà ni ó ń bọ̀ àwọn láńdẹ̀ èdè o kó tó di nǹkan tí apá wọn ò ní ká mọ́ bí wọ́n wá nìkan tí wọ́n wá ń ṣì mú wá lé fáwọn àwọn ọba tó ń fi wọ́n jẹ bẹ́ẹ̀ tó ń fi wọ́n jẹ àtàwọn tí wọ́n ń gbárùkù tì wọ́n ó ṣeé ṣe o ìjọba wa ò ṣe tó ìjọba ìpínlẹ̀ Ondo ò ṣe tó. mo rántí nígbà yẹn wípé bí mo ṣe bọ́ sórí ipò adelé ńgbà yẹn lákọ̀ọ́kọ́ wọ́n sì ń fún mi ní full salary tí bàbá mi wà entitled sí ńgbà yẹn ṣùgbọ́n ìgbà tó yá ìjọba Rótìmí Akérédolú àbí. àti ìjọba Olúṣẹ́gun Mímíkò ńgbà yẹn ìgbà tó dẹ̀ máa fi di pé ó yá wọn ní wọn lè fún wa ní oyè yẹn mọ́ nítorí pé wọn ò fẹ́ kí adelé ọba kó wà too comfortable kó má di pé ọba ò jẹ́ mọ́ ìyẹn ní nǹkan tí wọ́n sọ wọ́n lè gbàgbé wípé nígbà tí aráàlú bá wá pé orí ń fọ́mọ mi o mò ń wówó skul o òun ti gbá mò ń ṣàwò ẹ̀ retí kí ọba wọlé kó wá nǹkan ṣe sí ẹ̀ retí kẹ́ pé ọba wá sí pàdé báwo ló ṣe fẹ́ débẹ̀ ṣùgbọ́n gbà yẹn wọ́n fún wa ní 20,000 naira. owó oṣù. 20,000 naira as at 2017 2018 2016 owó oṣù 20,000 naira ìgbà tó yá ń ṣàlẹ́yìn tá a ti pariwo wọ́n ní àrókè lákàndá pé bẹ́ẹ̀ àṣìlò kan fáwọn arábí ṣe ká tún máa fún wọn ní 40,000 naira. so nǹkan tí mi rí bẹ́ẹ̀ ni wípé ẹni tẹ́ bá fún láyè láti wà lórí ipò yẹn kò ń ṣe wípé bí adídùn inú ẹ̀ ni pé ọba tó lọ papòdà ó dẹ̀ yẹ kí ẹ jẹ́ kí transition yẹn kó smooth fún so kò wá yẹ kó di pé ó yẹ kó láwọn kó sọ máa lack in that position staff wà ní staff àwọn gardener àwọn tó ń dáná àwọn tó ń wakọ̀ kí ni wọ́n fẹ́ máa jẹ
pẹ̀lú 20,000 àbí 40,000 tí kò tiẹ̀ tó iye tí àwọn òṣìṣẹ́ ìjọba tó tiẹ̀ kéré jù lọ tí wọ́n ń gbà kò yẹ kó rí bẹ́ẹ̀. So á wù mí kí ìjọba ṣàtúnṣe sí ìyẹn. tó sì wà bẹ́ẹ̀ dì sí ni. bẹ́ẹ̀ ni lẹ́yìn tí Adelé bá kúrò lórí ìtẹ́ kò sí remuneration, kò sí gbà fún iṣẹ́ takuntakun tó ṣe o, nítorí pé lórí ipò yìí Adelé ò gbọdọ̀ sọ pé bí àwọ̀ tó ń dirun tẹ́lẹ̀ jẹ́ kí n lọ máa báyàn dirun, kò ṣeé ṣe, àbí pé bí ọ́fíìsì ni mo wà o ọ̀gá ń pè mí kí n lọ máa gbé fáìlì kiri fàyè ẹ̀ sílẹ̀. tó báwo ló ṣe máa wá irú àwa ta tẹ̀ tún jẹ́ pé kásẹ̀ ní pẹ́ni tó ti dàgbà tẹ́lẹ̀ tó ti níṣẹ́ tó ti dá dúró bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó lè padà sí bọ́rú àwa ń sìn báyìí. ó lè bọ́ sínú ayé lọ ń gbà yẹn. exactly bọ́rú àwa ń sìn tí wọ́n pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ la ṣẹ̀ parí yunifásitì àfẹ́ máa wáṣẹ́ àwọn náà tó wá ní àwọn àlè kórí ajé báwo ni wọ́n pè yín ṣáà bá ní bí fáì bá mi ṣe kí ni. so ó yẹ kí ètò wà tíjọba máa ṣe bá ṣe báyìí ìdánilókòwò ni àbí iṣẹ́ tá lè máa jẹ́ kí nǹkan máa wọlé fún wọn lóṣooṣù tá lè máa fi survive even after the position nítorí pé ẹni tó ti jẹ́ ẹni tí àwọn èèyàn ń wárìrì fún kó wá rí pé ó jẹ́ ní tákàn máa fọwọ́. kábíyèsí nípínlẹ̀ Ondo lónìí a ṣe níjọba tuntun ni ó yẹ pé ìjọba tó nànà ń bá ètò lọ ṣùgbọ́n ayẹ̀ tó yan ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwa sípò ni ká máa pè é pé abẹ́ fún yín ní appointment ẹ gbà bẹ́ẹ̀ nígbà. mo máa gbà á. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti àgbàlá AK Media Concepts níbi tí a ti ń dábí ẹ̀dùn tí a ti ń rọ̀bí òwe. ẹ jẹ́ kí a lọ sí ìlú wa ní ìpínlẹ̀ Ondo níbi tí ọmọ Olúwoyè Ọ̀gọ́mà tó náà ti wá a lọ lẹ́ni o a lọ mú àwọn aṣáájú wa àwọn onílùú tí ò ní fẹ́ kó tú náà ni a lọ mú wá sí àwùjọ wa lónìí láti gbọ́ tẹnu nípa ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó bá sọ pé adelé kí ni wọ́n pè ní adelé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti jẹ adelé tí èèyàn bá sì wà nípò adelé kí ni kó ṣe kí ni kò gbọ́dọ̀ ṣe ni mo fi kí kábíyèsí káàbọ̀ sórí ètò kábíyèsí o. ẹ ṣeun gan ni. ẹ mọ̀ kó wájú. orí adé á gbé wa. àṣẹ o àṣẹ o orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. ẹ ṣeun gan ni olóòtú orúkọ mi ni Her Royal Majesty Adelé Ọba Tinúadé Babalọlá Adéjùìgbé Adelé wọn ti ìlú Ìbòròpá Àkókó nípínlẹ̀ Ondo. kábíyèsí o àmọ̀ rí bá o ipò adelé ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n ti ẹ̀ pè yín tí wọ́n kàn sí tí wọ́n kì fún yín bó ló ṣe ra yín gbà náà lọ́hùn. ipò adelé nílẹ̀ Yorùbá ó jẹ́ ipò tí ẹ máa gbà máyè láti máa fi òyìnbó díẹ̀díẹ̀ sínú àlàyé mi. wọ́n tẹ̀lé yín díẹ̀díẹ̀. ó wà mystical kan because kò ń ṣe nǹkan tí wọ́n lè fẹnu ròyìn tán. nítorí wípé ipò adarí ni ipò aṣáájú ni ṣùgbọ́n ó tún ní àwọn nǹkan kan ó wà deeply rooted nínú traditions wa nínú àṣà àti ìṣẹ̀ṣe wa nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni nípa bí a ṣe ń choose adelé oríṣiríṣi ó depend lórí ìlú kálukú. ní pé lọ́dọ̀ wa ń sìn àwọn tí wọ́n máa ń practice àṣà yìí ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì bóyá ní àwọn ibì kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni a ti ń practice àṣà yìí ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ìpínlẹ̀ Ondo ní Àkókó fún èmi o máa sọ nípa ìrírí tèmi nípa bí mo ṣe bọ́ sórí ipò yìí. mo bọ́ sí orí ipò yìí at the age of 16. ọmọ ọdún mẹ́rìndínlógún. bẹ́ẹ̀ ni mí bẹ́ẹ̀ nígbà tí a yàn mí. nítorí ìgbà tí bàbá mi papòdà bàbá mi ọba Emmanuel Adéjùìgbé Babalọlá lẹ́yìn tí wọ́n papòdà ìgbà yẹn ni wọ́n yàn mí. wọ́n ṣàìsàn ráńpẹ́ kó tó di pé ọlọ́jọ́ dé. àwọn náà àrètí pé nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ipò tí bàbá wà fún àwọn ọmọ obìnrin kò ń ṣe ipò tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn ìyẹn bàbá tó ṣe dáadáa sọ́mọ. bàbá dáadáa. bẹ́ẹ̀
so ìgbà tó ṣẹlẹ̀ gbogbo wa ó bà wá nínú jẹ́ gidi nítorí pé kò sẹ́ni tó retí ẹ̀ a mọ̀ wípé ọjọ́ adé ṣùgbọ́n a rò pé a ṣì jìnnà síwájú sí ni. wọ́n lè sìn dáadáa síwájú sí i. ṣùgbọ́n ó jẹ́ ní kíákíá so ìgbà tí àwa mẹ́ta ni wá tá a jẹ́ obìnrin tí bàbá wa bí bẹ́ẹ̀ ni àwa mẹ́ta ni mí mo ní ẹ̀gbọ́n mo dẹ̀ ní àbúrò lẹ́yìn. àárín lẹ wà. èmi ni mo wà láàrin bẹ́ẹ̀ ni so ìgbà tí a ti ṣe gbogbo àwọn ètò láti di pé a ṣe gbogbo àwọn ayẹyẹ ìkẹyìn fún bàbá lẹ́yìn tá a ṣe múra yẹn náà wò pé kò yẹ kí àlééfà ṣòfò kò yẹ kí orí ipò yìí ṣòfò kò yẹ kí orí ìtẹ́ ṣòfò. adelé gbọ́dọ̀ wà. ó yẹ kí ẹnìkan wà tá a máa ṣojú fún lò. wọ́n dẹ̀ dé àwọn àgbààgbà ẹ̀ ló wá gbà yẹn lọ́hùn wọ́n ṣe ìpàdé pẹ̀lú ẹbí wa pé àsìkò ti tó torí pé ipò yẹn gbọ́dọ̀ wà lófo bẹ́ẹ̀ fún a long time. So a dẹ̀ wò pé okay káwọn fúnra wọn tẹ̀síwájú kán lọ ṣe ètò kán lọ ṣe gbogbo àwọn ìwádìí tí ẹ kàn ṣe kán dẹ̀ mú ẹni tó bá yẹ ẹni tó máa ní kápá sílẹ̀ gẹ́gẹ́ bí ẹbí òun náà làáfà. So ìyẹn túmọ̀ sí wípé ní ọ̀dọ̀ wa as long as o bá ti jẹ́ ọmọ tí ọba bí obìnrin o lẹ́tọ̀ọ́ sí. ṣùgbọ́n ní àwọn ibòmíì bí Èkìtì àbí láwọn ibì kankan gan ní Oǹdó nílẹ̀ Yorùbá ní Oǹdó kò ṣe pàtàkì kó jẹ́ wípé ẹni ọmọ kankan bọ̀ ṣùgbọ́n ti máa ń mọ̀ wípé àkọ́bí ọmọ ọba obìnrin ló máa ń jẹ́ ní àwọn ìlú míì àbí kán ní àbíkẹ́yìn ọba obìnrin ló jẹ́ ọmọ ọba tó jẹ́ obìnrin òun ló máa ń jẹ́. tọ́bọ̀ bá lóbìnrin kọ́. kò ṣeé ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ ọba òbí obìnrin irú ọ̀dọ̀ wa ń sìn kò ń ṣe wípé torí pé wọ́n ní obìnrin lẹ́kàn fi yàn wá ìdí ni wípé wọ́n ṣe gba àwọn ètò tí ẹ̀kan ṣe wọ́n ṣèwádìí èmi nìkan kọ́ ni ọmọ oyè àwa mẹ́ta ni. torí mo ń lọ bẹ̀yẹn o bẹ́ẹ̀ ni àwa mẹ́ta. nígbà tí mo máa kọ bí wọn ò mú gbẹ̀ẹ́ tó jẹ́ tààrin náà mú bó ló ṣe kàn yín. àwa mẹ́ta ni bẹ́ẹ̀ ni èmi náà bó ṣe yà mí lẹ́nu nìyẹn lọ́jọ́ náà lọ́hùn ó ti wọ bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí bàbá papòdà ìgbà yẹn ni wọ́n padà wá pẹ̀lú orúkọ pé lára ẹ̀yin ọmọ oyè wo lára yín ló ń jẹ́ Tinúadé. orúkọ tí mo dẹ̀ dá yìí kò ń ṣe orúkọ tí gbogbo èèyàn mọ̀ mí sí nítorí pé ibi tá a bí mi sí ẹmọ̀ rẹ̀ tó bá ń gbé láàfin á mọ̀ pé èrò máa ń pọ̀ láàfin àwọn tó wà pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò bẹ́ẹ̀ nífun àwọn ọmọ ọ̀rẹ́ àjọgbé papọ̀ ní kò sọ̀rọ̀ pé eléyìí lọ́mọ ọba o ìyẹn lọ́mọ ọba kò sí rẹ̀ bákan náà ló ń ṣe tọ́ wa ọ̀dọ̀ kábíyèsí bẹ́ẹ̀ ni bákan náà ló ń ṣe tọ́ wa wọ́n dẹ̀ máa padà wá wọ́n ṣàdárúkọ pé lára yín ta ló ń jẹ́ Tinúadé so ìgbà tó dẹ̀ ti dé gbogbo ìgbà yẹn ò ń ṣe ìgbà tí mo fẹ́ràn láti máa tọ́ka sí nítorí ipa tí bàbá mi kó nínú ìgbésí ayé mi. òjòjò ẹ ṣì wà lára. ó ṣì wà lára mi. tó ní gbogbo yẹn gan mo ṣì ń ṣàrà àti accept pé bàbá ti papòdà mi ò ní rí wọn mọ́ ẹ tún wáyé ẹ tún ní ká wá ṣe adelé fún wọn nítorí pé lára àwọn ètò tá a máa ṣe tó di pé wọ́n gbà mí wọlé fúlì gẹ́gẹ́ bí adelé mo gbúdọ̀ kọ́kọ́ wọ yàrá bàbá lọ kí n lọ mú ìrùkẹ̀rẹ̀ kí n lọ mú aṣọ wọn kí n lọ mú àwọn àkún lóríṣiríṣi kí n lọ mú àwọn èèyàn oríṣiríṣi àti bàtà. So kẹ wá imagine pé gẹ́gẹ́ bí ọmọ 16 years old nígbà yẹn kan wá sí yàrá. kíláàsì wo lẹ wà nígbà náà. mo ṣe parí posit mi ni mo ṣe ní admission sínú ilé ìwé gíga nígbà yẹn ni. So bẹ́ẹ̀ ni so lásìkò yẹn. ẹ ti ẹ̀ rédì fúnrú ẹ̀ rárá. mi ò tiẹ̀ rò bẹ́ẹ̀ mo dẹ̀ rántí gbà yẹn kan ṣáà a máa ń gbọ́ mi tí omi ò tó àti máa kúrò nílé fún yín sí wọn ní tẹ̀ máa pè á máa pè mí yá ń gbá wá máa wò wá gbogbo ẹ̀ máa sọ fún ọjọ́ kan pé máa tó kúrò nílé fún yín sí àwọn ẹni tẹ́ máa ránṣẹ́ láìmọ̀ pé àyàn pé mo sì máa wájú lédè wọn well bí mo ṣe ń sọ lọ I respect ẹ pé ó máa jẹ́ èmi ṣùgbọ́n nígbà tó ti dé ní kò sí kọta fẹ́ ṣe sí nítorí pé lóòótọ́ èmi nìkan kọ́ ni wọ́n bí ṣùgbọ́n ó yé Ọlọ́run ó yé gbogbo àwọn onílẹ̀ kan tó ní pé àwọn onílẹ̀ bẹ́ẹ̀ ni kan tó ní pé èmi ni wọ́n yàn ẹ dẹ̀ mọ̀ wípé wọ́n ti sọ ẹni tó ń fẹ́ kò wọ́dà kí n wá ní mo fẹ́ bà orúkọ ìdílé jẹ́ kí n wá ní àrárá o mi ò ṣe o àtàkété kìíní mi ò ṣe. ẹ̀gbọ́n yín kọ́ ṣé wò ó sì sọ̀rọ̀ pé èmi tí mo já síwájú èmi tí mo já gbà lọ yẹ kí kíní tọ́ sí. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ gbogbo wa ti mọ̀ tẹ́lẹ̀ wípé ó lè jẹ́ ẹnikẹ́ni ló máa. ẹni tó bá sì wà. bẹ́ẹ̀ ni in fact gbogbo wa ti ẹ̀ ń wò wípé bí àwọn máa jẹ́ àbúrò mi nítorí pé ọmọdé sì ní pé okay at least ojú òní wà lára ẹ̀ ká ṣáà fi sí ká fi mọ̀ bọ́n ṣe máa tètè yan ọba tuntun bẹ́ẹ̀ ni so àti expect pé máa jẹ́. ṣe é ṣe lọ́kùnrin. bẹ́ẹ̀ ni. àwọn ọkùnrin wa ń kọ́ kò kàn wọ́n obìnrin ni. bẹ́ẹ̀ ni ipò adelé ò kan ọmọkùnrin lọ́dọ̀ wa nílùú ọ̀dọ̀ wa
kò kan ọmọkùnrin, obìnrin nìkan. Láwọn ibì kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ondo wọ́n máa ń yan adelé ọkùnrin o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n lọ́dọ̀ wa o, obìnrin nìkan. Ọdún mélòó á lò lórí ẹ̀, oṣù mélòó lò lórí ẹ̀, àbọ̀jọ́ mélòó lò lórí ẹ̀? Mo dé orí ipò yìí ní February 23rd ọdún 2015. Bẹ́ẹ̀ ni, láṣẹ Olódùmarè a dẹ̀ gbìyànjú àṣàgbé ipá wa, a ṣe ìdálẹ́ṣe níwọ̀nba. Mo hand over ní December ọdún 2021. Bẹ́ẹ̀ni, so ọdún mẹ́fà. Bẹ́ẹ̀ni láàrin almost 7 years. Kábíyèsí, ìrìn àjò ọdún mẹ́fà bó ló ṣe rí? Ẹ wò, lákọ̀ọ́kọ́ kò dẹrùn rárá nítorí wípé wọ́n bí mi sáàfin, mo dẹ̀ ti mọ gbogbo àwọn má ṣe eléyìí ni kò ṣe láàfin, wọ́n tọ́ mi dáadáa gẹ́gẹ́ bí ọmọ ààfin. Wọ́n máa ń tẹ̀ mọ́ wa létí gbà yẹn pé ẹni à ń wò kò gbọ́dọ̀ wòran o, so mo rí ibi tí wàá máa yà sí o. Èdè wo ló fi sọ fún gbà yẹn? Èdè wa náà, èdè Yorùbá ni gbogbo àti èdè ìlú wa, gbogbo ẹ̀ náà ni bàbá wa fi ń kọ́ wa gbà yẹn. Ṣé ilé ẹsẹ̀ èdè yẹn? Ń máa jù fọ́ eré. Ń wá ẹ̀wọ̀n ẹmọ ọ̀bọ̀ pa ìléṣẹ́ ọ̀rọ̀ o, ń wá ẹ̀ o. Bá ṣe ń sọ lọ, lóòótọ́ wọ́n ti fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ nípa bá ṣe ń gbé gẹ́gẹ́ bí ọmọ ọba, kò ṣe nípa bá ṣe ń gbé gẹ́gẹ́ bí adelé o, nítorí pé kò sí nǹkan kan láyé yìí tó lè pèsè èèyàn sílẹ̀ fún irú ipò yẹn. Bẹ́ẹ̀ni, even at that time ṣe pé mo ṣì ń try àti grief, mo ṣì ń mourn ikú bàbá mi gbà yẹn, so ó kàn wá bọ́ sí pàjáwìrì. Ó ti wá di wípé ìyá òun sì ń kàn báyìí ni wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ fún gbà ráńpẹ́, kàn báyìí ni wàá ṣe o, kàn báyìí ló lè ṣe o, kàn báyìí ló lè máa wọ̀, kàn báyìí ló lè wọ̀, o ò lè jẹun níta, o ò lè ṣeré sílẹ̀ mọ́, gbogbo àwọn òfin yẹn ni wọ́n kà sílẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn ìjòyè àtàwọn àgbààgbà ìlú gbà mí tọwọ́ tẹsẹ̀, nítorí pé ṣe mọ̀ pé kò ń ṣe èmi ni wọ́n rí, ẹ mọ̀, wọ́n rí ọ̀wọ̀ ọba lára mi, ó dẹ̀ yẹ kí wọ́n bọ̀wọ̀ fórí adé. Ṣé wọ́n sì bọ̀wọ̀ fórí adé? Wọ́n bọ̀wọ̀ fórí adé nítorí bó ṣe yẹ nìyẹn. Ẹ mọ̀ pé lọ́dọ̀ wa ní gbogbo bẹ̀yẹn àṣà àti ṣe ó ṣe pàtàkì sí wa gan ni, so wọ́n ti mọ̀ wípé ọmọdé ló wà ń bẹ ò nípò àgbà yìí o, kí la lè ṣe fún ẹ jẹ́ ká gbárùkù tì kó lè ṣèjọba yìí. Ẹ dẹ̀ mọ̀ mo sọ tẹ́lẹ̀ pé mo ṣe gain admission sí yunifásitì nígbà yẹn, so màá lọ sí school tí mo lọ sí. Ẹ ṣì ń lọ iléèwé náà gbà yẹn? Mo ń lọ sí Adékúnlé Ajáṣin yunifásitì ìyẹn ní Àkùngbá. Nítòsí náà ni? Bẹ́ẹ̀ ni, kò ju bí 30 minutes, bí 30 ìṣẹ́jú sí ààfin. Bẹ́ẹ̀ ni, so tí máa sì lọ láàárọ̀ màá sì padà dé nígbà yẹn. Ó fi mọ́tò gbé yín lọ? Bẹ́ẹ̀ ni. Ó fi mọ́tò gbé yín bọ̀? Bẹ́ẹ̀ ni. Wọ́n á ṣe ń kíláàsì. Wọ́n á ṣe ń kíláàsì àbí wọn mọ̀ kíláàsì pé ọba lẹ́ni yìí o. Lákọ̀ọ́kọ́ àwọn èèyàn mọ̀ tó máa ti rí mi tí mo wọ bí ṣe máa múra náà ni kí n wọ dànsíkí, aṣọ funfun dẹ̀. Wọ́n á rò pé fashion lẹ́ ń ṣe. Wọn ò ro fashion náà bí àwọn oníṣẹ̀ṣe, àwọn olóòṣà kọ̀ọ̀kan máa ń rò. Ojú tó fi ń wò yín nìyẹn gbà yẹn. Àbí kan rò pé àbí àwọn ń ṣe àṣàdé ní school, ṣùgbọ́n tó máa wá rí àwọn ọkùnrin tó ń tẹ̀lé mi. Àwọn gidi gan kó ọba. Tó ń wọnú class pẹ̀lú wọn pé àánú ẹni yóò ń ṣe. Kò ordinary mọ́ o. So fún bí oṣù mẹ́ta tí mo fi máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lọ sí ilé ìwé ńgbà yẹn, ó nira láti ẹmọ̀ láti lè lọ́rẹ̀ẹ́. So mo ṣáà ń ṣe ìgbà tí mo rí pé okay mo ti wà youth mo ń sìn wá sọ fún àwọn èèyàn pé driver nìkan ti tó táwọn bá mi lọ school. So with that mi náà ti bẹ̀rẹ̀ sí àwọn èèyàn wá bá mi gbà tó yá tán rí pé okay àwọn tó máa ń tẹ̀lé yẹn ò tẹ̀lé wá mọ́ o. Àwọn èèyàn á súnmọ́ mi, why are you dressed like this? Excuse me, why are you dressed like this? Why do you look this way? Why do you always work with people, all of that? So wọ́n á sọ fún wọn pé mi ò kì í ṣe àwọn oníṣẹ̀ṣe o, ọba ìlú kan lẹ̀ ń wò yìí o. So bẹ́ẹ̀ ni wọ́n lè gbà mí tọwọ́ tẹsẹ̀. Kábíyèsí ọba ìlú kan ni ẹ̀ ń wòye fún ẹ tí ẹ̀ṣẹ̀ darapọ̀ máa ní orí ètò máa ní Oyinmomo ètò náà ní Oyinmomo o. Kí ni Oyinmomo dúró fún? Ó dúró fún àwọn lọ́balọ́ba, ó dúró fún àwọn amúlùúdùn, ó dúró fún àwọn Sẹ́ríkí Sàràkí láàrin àwùjọ wa. Àti lọ sí ìlú Àkókó ìbẹ̀rẹ̀ àti lọ mú kábíyèsí wá, wọ́n sì ní àwọn yóò gbé wa níbẹ̀ dáadáa. Ìyá wa nígbà tí ẹ wá ń bá ní àjò yìí lọ, tẹ́ ń bá ní àjò yìí lọ fún ọdún 6 gbáko, kí ló gbà lọ́wọ́ yín tẹ́ ẹ lè ṣe bí a usual student nínú school, a usual teenager tẹ́ ẹ lè ṣe ńgbà náà lọ́hùn? Fún èmi bí mo ti sọ ní ìṣáájú, ààfin ni wọ́n ti tọ́ mi. So mo ti mọ̀ wípé mi ò lè kẹ́gbẹ́kẹ́gbẹ́, mi ò lè rìn kúrìn, mi ò lè kúrò nílé lálẹ́ kí ni mò ń wọ́ rẹ̀ lọ. So gbogbo àwọn nǹkan yẹn normally mo ti mọ̀ wípé kò ṣẹ̀tọ́ fọ́mọ ọba.
ó ní àwọn ibi tí wọ́n ti lè rí ó ní ojú nǹkan tí mo lè wọ̀ ó ní ojú nǹkan tí mo lè jẹ́ lójú nǹkan tí mo lè bá àwọn èèyàn sọ. So nítorí wípé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé bàbá mi máa ń sọ wípé ẹni à ń wò gbúdọ̀ wòran nítorí wípé kò wá dáa kó jẹ́ pé ìwọ tí wọ́n ń fojú sí lára pé àwòkọ́ṣe rere lè kọ́ máa bà wọ́n lójú jẹ́ kiri gbogbooro. Bàbá tí kábíyèsí kìlọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Wọ́n ti máa ń sọ fún wa. So ó easy fún mi at the same time láti ṣe transition yẹn sí inú ipò adelé because mo ti mọ gbogbo àwọn ilé lè ṣe ilé ò lè ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí adelé ní ọjọ́ àkọ́kọ́ àti gbogbo àwọn ìgbà tán wá bẹ̀rẹ̀ sí ní fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ti sọ fún wa wípé a gbọ́dọ̀ ṣorí sílẹ̀ a lè gbọ́dọ̀ sọ pé mo fẹ́ kí àgbàlagbà jẹ́ kí n kúnlẹ̀ àbí kí n tẹ̀ fún kò sáyé ẹ̀ fẹ́nikẹ́ni àti ìyá tó bí mi àti àgbàlagbà kò sáyé láti pé mò ń kúnlẹ̀ fún ẹnikẹ́ni mọ́. So then pé bí a lọ patí àbálọ́báyàn ṣayẹyẹ mo wá ń jẹun nígboro adelé ògbìdọ̀ dán rẹ̀ wò. Pàjẹ́ ṣíkì wọ́n jẹ gbogbo ẹ̀tọ́ kí lórí tébù. Kò sáyé irú ẹ̀ ẹ jẹ́ mọ̀ gẹ́gẹ́ bí apart from pé èèyàn jẹ́ adelé gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ ọmọlúwàbí òun náà ti mọ̀ pé ò gbúdọ̀ rìn dé òru ò gbúdọ̀ ṣàwọn kankan náà tí yẹ kó ṣe kọ́ bá ń bá rí ẹ̀ wá ní wípé ẹni tó bá jẹ́ adelé ò gbúdọ̀ ní ìsíra kò gbúdọ̀ ní any sexual relationship pẹ̀lú ọkùnrin kankan. Fún gbogbo ọdún tó bá lò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni fún gbogbo ìgbà tó bá máa lò lórí àpèrè. Tó bá lọ ọdún mẹ́wàá tí mo bá sì tètè lọ bá ń kọ́. Bẹ́ẹ̀ ni wàá fara mọ́ bẹ́ẹ̀ náà ni nítorí ìyẹn gangan ní olúborí gbogbo ẹ̀ gbogbo àwọn òfin tán kà fún wa nígbà yẹn ìyẹn gangan ní pàtàkì lára gbogbo ẹ̀ nítorí wípé ní ipò yẹn à ń bọ̀wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí ọba so ọba ò sì gbọ́dọ̀ máa bá ọkùnrin míì lájọṣepọ̀ ó mì pé ẹnìyẹn ń desecrate ipò tó wà ó ń desecrate. tó èèyàn bá wá ṣerú ẹ̀ ń kọ́ tára ò fẹ́ gbà á mọ́. ṣé mọ̀ pé àṣà àti ìṣe wa kò ń ṣe nǹkan tí ọ̀kan lè fọwọ́ bò lójú bẹ́ẹ̀ àwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n tí kọ́tán bá bọ̀ ń bẹ́ẹ̀. Ilẹ̀ ó padà hàn wọ́n lè mọ̀. bẹ́ẹ̀ni kò ń ṣe nǹkan tó dára so wọ́n ti máa tẹ̀ wọ́n ẹlẹ́sìn. Kábíyèsí ń gbà yẹn o ẹ mọ̀ bínú orí adé mo wólẹ̀ fórí adé o ọmọ 16 years lẹ́wà nígbà náà boyfriend lè mọ́ ti wọlé ńgbà yẹn boyfriend lè mọ́ ti wọlé nígbà tí a wà ní sùkúù fún bí ọdún mẹ́rin àbọ̀dún mẹ́rin lè lò ní sùkúù yunifásitì ọdún mẹ́rin àwọn bọ́kùnrin ṣọ̀rẹ́ kò sí ń bẹ̀ o àbọ̀wà ń bẹ̀. mo ń gbọ́ yín ẹ máa bọ́rọ̀ yín lọ. mo ní à ń bọ́kùnrin ṣọ̀rẹ́ tó tiẹ̀ wáyé ńgbà náà. kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. ṣáwọn ọkùnrin yẹn ń súnmọ́ yín pé I want to be your friend ṣé wọ́n ti. bẹ́ẹ̀ ni ọkùnrin wà ẹ mọ̀ gẹ́gẹ́ ní orí ipò yóò gbọ́dọ̀ kóyàn mọ́ra gbọ́dọ̀ lọ́yàyà nítorí pé o wà fúnra ẹ o wà fún gbogbo aráàlú o wà fún gbogbo ènìyàn. báwo ni àwọn èèyàn á ṣe mọ̀ nípa ipò yìí tí mi ò bá kó àwọn èèyàn mọ́ra kí ni pé torí pé ọjọ́kùnrin ìyàsọ́tọ̀ rárá gbogbo wọn ni wọ́n kó mọ́ra ṣùgbọ́n Yorùbá máa ń sọ wípé ohun tá àgbọ́dọ̀ jẹ àgbọ́dọ̀ fi run mọ́ nítorí ìdí èyí pé wọ́n á rò pé àjẹkìnkan ní ọ̀rẹ́ ọkùnrin bòńkẹ́lẹ́lẹ́gbẹ̀ẹ́ kankan ò lè ṣẹlẹ̀ rárá. ẹ̀yin náà ò ṣeré pálí bẹ́ẹ̀ rárá. bẹ́ẹ̀ ni mi ò dánrú rẹ̀ wò. ẹ ṣeré pálí bẹ́ẹ̀ rárá. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. kí á ní dáadáa tí ipò ètò mú báyìí láàrin ọdún mẹ́fà ẹ̀ kí làwọn oore kí làwọn àǹfààní tẹ rí ń bẹ̀ kí làwọn oore tẹ rí. fún mi kí n tó di pé mo bọ́ sórí ipò gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la gbogbo àwọn dreams aspirations mi yàtọ̀ kété tí mo bọ́ sórí ipò mo rí wípé oríṣiríṣi àwọn nǹkan ni kò tọ́nà ṣùgbọ́n tó wà láàrin ìlú tó yẹ kí a bá wí gẹ́gẹ́ bí ọ̀dọ́ ó ní àwọn societal issues tó ń lọ láàrin ìgboro tí ẹ pé kò ní bójúmu kó tí wàá máa ṣẹlẹ̀ ní àkàtà mi nítorí ìdí èyí ipò yìí la ojú mi sí oríṣiríṣi nǹkan tí tó jẹ́ wípé bóyá typical 16-year-old mi ò ní rí tí kò ní mọ̀ tí kò ní fọkàn sí pé kíní yìí ó yẹ kó òun ṣe ó yẹ kó òun mọ̀ nípa ẹ̀ so ìyẹn mo dúpẹ́ pé àǹfààní kan tí ipò yìí fún mi nìyẹn cause nígbà tèmi ní gbogbo àti wà lórí àlééfà àmì sọ pé I combat gba àwọn gender issues pé obìnrin ò kí ń lọ pàdé obìnrin ò gbúdọ̀ ṣégbá ọkọ máa na obìnrin na ìyàwó ẹ̀ fìyà jẹ àwọn ọmọ àbí olè jíjà gbogbo àwọn nǹkan bẹ́yẹn la combat so ẹ dẹ̀ mọ̀ wípé at the grassroots oríṣiríṣi àwọn nǹkan ló wà níbẹ̀ tó ń lack bíi pé kò sómi ní o àbí kò síná àbọ́nà ò dáa àbí kò sí báwọn àwọn àgbẹ̀ kan ti ṣàgbẹ̀ là ń ṣe lọ́dọ̀ wa wọn ò ní rí ibi tán ti máa lè ta àwọn ọjà wọn gbogbo àwọn nǹkan bẹ́yẹn ni Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti lè dá sí
láti lè yanjú bá ṣe ń provide àwọn portable water sources fáwọn aráàlú bẹ́ẹ̀ là ń try àti advance láti rí i pé káwọn ọmọ wa kan sí lọ ilé ẹ̀kọ́ gíga káwọn náà sì dẹni gíga láàrin ọ̀la láwùjọ so gbogbo àwọn nǹkan tá a ṣe nìyẹn and mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ 16-year-old typical 16-year-old ó máa wà nǹkan tó máa kàn wọ́n ju bóun ṣe máa lọ sílé ìwé gíga bóun ṣe máa ṣiṣẹ́ bóun ṣe máa ọ̀rọ̀ ara ẹ̀ ṣalákalára ṣùgbọ́n lórí ipò yẹn ó kọ́ mi nípa ìwà ìrẹ̀lẹ̀ ó kọ́ mi nípa selflessness nítorí pé kò ń ṣe mi ò wà fún ara mi nìkan mọ́ mo wà fún gbogbo àwọn aráàlú mo dẹ̀ gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere mo dẹ̀ gbọ́dọ̀ make sure pé gbogbo àwọn ilé gbogbo àwọn ìgbèríko gbogbo àwọn àdúgbò pátápátá ni wọ́n ti rí ọwọ́ ìjọba mi ìyẹn gangan ni number one thing tí mo dúpẹ́ fún mo dẹ̀ dúpẹ́ náà wípé nínú gbogbo àyẹn mo rí àwọn like-minded people tí wọ́n wà passionate about grassroots development even àtàwọn tí wọ́n ń ṣọmọ ìlú láti lè fi raise help. àwọn olóṣèlú àdúgbò yín kọ́ pàápàá gómìnà. gómìnà lójú tó pọ̀ kẹ́lẹ́ tó pè ìyẹn pé àwọn lè wà lọ́fíìsì ẹ máa wà ní ọ́fíìsì gan for hours wọn ò ní yọjú sí nítorí mi ò blame wọn because orí ipò tán wà ní ìpàdé oríṣiríṣi à ń lọ bí à ń lọ òun kò ń ṣe ẹbí wọn ṣùgbọ́n tí wọ́n bá ń dúró pé kí ni ìjọba fẹ́ ṣe gẹ́gẹ́ bí adarí ìlú ènìyàn lè nídàgbàsókè kò lè gbé sókè o gbọ́dọ̀ fúnra ẹ̀ jáde kó wá rìn kúrò ẹsẹ̀ kó wá àwọn èèyàn àìmọye àwọn èèyàn tó ń fẹ́ ṣe ṣùgbọ́n tó ń retí ṣàwà bá mi kí n ṣe fún ẹ ṣùgbọ́n tí wọ́n bá jáde pé bí gọ́vnà nìkan ló lè ṣe ìlú ló lè tọ́nà ṣe gọ́vnà nìkan ló lè ṣe ọjà fún wa gọ́vnà nìkan ló lè pèsè omi gọ́vnà nìkan ló lè tún léèwé ṣe ẹnìyàn lè má nítorí pé irú ọ̀dọ̀ wa á sì gba ìlú kékeré ni bí ẹlẹ́n pa àwọn olóṣèlú wa àwọn ìlú ńláńlá náà máa ń target tán ti lè ríbò láti ríbò rẹpẹtẹ bẹ́ẹ̀ ni ibẹ̀ náà máa ṣe nǹkan sí bọ̀ àwọn tó nílò ẹ̀ jù wọn ò ní yà síbẹ̀ so ìwọ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìlú ẹ̀ wàá mọ àwọn tí wàá lọ bá wàá mọ ọ̀nà tí wàá rìn tí wàá ara àwọn foreign bodies àwọn actors àwọn foreign actors don help ìlú just to walk up to them present a proposal to them and let them know that these things are pressing for your people and they will do it for you. Tẹ́yìn dẹ̀ rí ṣe ń gbà náà. Bẹ́ẹ̀ni tí a rí ṣe tọ́lọ́run ràn wá lọ́wọ́ láti ṣe fún ìlú even the single a ṣe ń ṣe. Bó ṣe pọ̀ bá kan ti wà mẹ́ báyìí. Bẹ́ẹ̀ni ojúṣe mi ni gẹ́gẹ́ bí adarí kò sí ibi tí mo fẹ́ lọ ilé yẹn gangan náà lọ ṣe kókó jù sí mi so adé ẹ̀kọ́ máa ṣe lọ. Ẹni àwọn tí wọ́n wà nílùú òyìnbó náà ẹni bẹ́ẹ̀ ṣe mú wọn wọlé tí àwọn náà dá sí ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú nílẹ̀ Yorùbá lónìí oríṣiríṣi náà ni à ń gbọ́ àti níbi tí wọ́n ti ń dé adé náà nílùú òyìnbó wọn ní àwọn ọba kínní kan ọba Georgia ọba Chicago ọba Austin Texas ọba Canada ọba agbá ọba àwo tán sì ń dé adé ilẹ̀ Yorùbá àwọn eléyìí ojú ò lè fi wò ó ṣó tọ̀nà ṣó dáa bẹ́ẹ̀ ṣá. Fẹ́mi gẹ́gẹ́ bí ọmọlúwàbí gbogbo ibi tá a bá wà ló yẹ kí kán ti máa rí ẹwà Yorùbá lára wa nípa ìmúra wa nípa ìsọ̀rọ̀ sí nípa ìṣe nípa oúnjẹ jíjẹ gbogbo ẹ̀ ṣùgbọ́n èmi ò rò wípé ó yẹ nítorí pé àwọn tẹ́ ń sọ yìí fún èmi o aṣojú àṣà ni wọ́n. Wọn kì í ṣọba aládé. láti gbé àṣà àti ìṣe ilẹ̀ wa ga. Mi ò rò pé ọba aládé ni wọ́n nítorí pé wọn ò lè wá sí ilẹ̀ Nàìjíríà kan wá sí ọ̀dọ̀ wa àbọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá kó má wà lè dọ̀bálẹ̀ nítorí pé ọba aládé ò gbọdọ̀ dọ̀bálẹ̀ àbí kúnlẹ̀ kí ẹnikẹ́ni láéláé. So báwo ló ṣe máa wá rí ìwọ tó wá láti Chicago àbí láti Georgia àbí anywhere kó wá sí Nàìjíríà kí o wá rí ọba ìlú ẹ̀ kó má lè tẹ̀ fún kó má lè bọ̀wọ̀ fún. So èmi ò rò wípé ó yẹ kó rí bẹ́ẹ̀. Lóòótọ́ ó dáa kíyàn máa gbé àṣà àti ìṣe wa ga níbikíbi tá a bá wà ṣùgbọ́n ó yẹ kí boundaries wà ó yẹ kí ààlà wà a lè mọ̀ pé nǹkan báyìí ni o lè ṣe nǹkan báyìí ni o lè ṣe wọ́n dẹ̀ ní pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní mú ẹlẹ́dẹ̀ ń wọgbà ó ti ń lọ báyìí o ṣùgbọ́n mo wá ń rọ gbogbo àwọn ọba aládé wa gbogbo àwọn ọba wa mò ń rọ̀ wọ́n lásìkò yìí wípé kó wá nǹkan ṣe sí o nítorí pé nǹkan tí wọ́n ṣe dá o ṣùgbọ́n ó yẹ kí a máa yànnàná ẹ̀ ká lè mọ̀ wípé ok nǹkan tó ń ṣe yìí dá ṣùgbọ́n ìgbà wo gangan ni bí o ló máa ṣe dé tó máa di pé òun tún ń tàbùkù bá àṣà àti ìṣe wa nítorí pé kò wá dá kí ọba ilẹ̀ Yorùbá ń sìn kó wá lóun fẹ́ lọ sí òkè òkun kó dọ̀hún kó wá lọ sí ọ́fíìsì mayor àbí ọ́fíìsì gọ́vnà kanípa táàmù Chicago ń sìn kó ló fẹ́ lọ ọ́fíìsì Chicago kan ní àrèmí ní ọba kìnnìkan nílẹ̀ Yorùbá kan ní ara lọ́ba tí wàá ń bí nítorí bẹ́ẹ̀ a lè ṣòro kan fún ìlú ẹ̀ ní Nàìjíríà ṣùgbọ́n ọ̀dọ̀ wa níbí a sì ń ṣe fún ọba tó wà ń bẹ̀ báwo ló ṣe máa rí so ó yẹ kí àárín yẹn ó yẹ kí àwọn ọba aládé àtàwọn ìjọba wa kó wá nǹkan ṣe sí.
àbí kí wọ́n mọ̀ pé wọ́n lọ́ba ọmọ ni kọ́kọ́ máa ní ẹni yìí aṣojú àṣà ni ìyẹn kọ́. bẹ́ẹ̀ ni nítorí pé ṣe mọ̀ nílẹ̀ Yorùbá ọba òun ṣe nǹkan tí wọ́n ń fọwọ́ tẹ́ńbẹ́lú bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tó lè fọwọ́ yẹpẹrẹ mú. Wọ́n ní kábíyọ̀ọ́sí igbákejì aláṣẹ ìkejì òrìṣà báwo ló ṣe wá yẹ wá ní ẹnì kan lọ́hùn-ún ọba Georgia kan jáwé oyè ilé ọba Georgia. Ṣùgbọ́n àwọn kábíyèsí àwọn ọba ilẹ̀ ìwà yìí náà ń fìyàn jẹ lọ́hùn. Òun náà ni mò ń sọ yìí pé ó ń lọ báyìí o wọ́n ní ọ̀dà ni ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ o kó tó di nǹkan sí apá wọn ò ní ká mọ́ àjà kí wọ́n tètè wá nǹkan ṣe sínsìn kó tó di wípé gbogbo ẹ̀ wá lọ síbi táwọn fúnra wọn gan tí wọn ò nílé control ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. àti lè mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń jẹ ọba káàkiri yìí o torí ẹlòmíì tí ìran ẹ̀ ò tiẹ̀ tọmọba ní ilẹ̀ Yorùbá ń bí tó wá dé Mexico tó ní òun di ọba Mexico eléyìí kí ni àgbákò ẹ̀ lọ́jọ́ wájú fún Yorùbá. kò ń ṣe ṣe fún ọmọ Yorùbá nìkan nítorí pé ibi tó bá jẹ́ orí wọn kì í fi tẹ̀lé o báwo ló ṣe wá yẹ ká gbọ́ pé ọba Mexico àbí ọba Yorùbá ní Chicago àbí níbikíbi ó wá sí Nàìjíríà o lè ṣẹ̀tọ́ o lè ààfin àbí o tẹ̀lé lè lọ ààfin ọba kankan gan because ṣé wàá lọ máa kúnlẹ̀ àbí wàá lọ máa dọ̀bálẹ̀ fún wọn báwo ló yẹ fẹ́ kí wọn. ọba ni tí kò dẹ̀ bójú mu nílẹ̀ Yorùbá bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá kò ń ṣe nǹkan tí a kàn lè máa sọ yẹpẹrẹ nítorí pé kò tẹ̀sí ó lọ pé o fẹ́ wàá wọ ìpè bí ó láwọn ètùtù tó máa ṣe. sẹ́yìn náà wọ̀ pè bí. ẹ jẹ́ ká mẹ́nu kúrò ká kú òbí yẹn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mẹ́nu kúrò bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn ìlànà tó wà ńlẹ̀ tó jọ mọ́ spirituality tó jọ mọ́ àwọn nǹkan tí a kàn lè fẹnu pè tẹ́ńbẹ́lú yẹpẹrẹ bẹ́ẹ̀ ni so pẹ̀lú táwọn ọ̀dọ́ wa ń bí tí wọ́n ń ṣe gbogbo àwọn ètò wọn yẹn tó ń ṣe judiciously àwa gbọ́ pé àwọn kankan wà lọ ní òkè òkun lọ́hùn àwọn lọ ń fi orúkọ wọn lọ fi ń gba glory bí mo ṣe ń sọ lọ wọ́n á lọ gba àwọn ọ́fíìsì àwọn olóṣèlú wọn bẹ̀ wọ́n lọ máa fi orúkọ ìlú orúkọ Yorùbá orúkọ àwùjọ wa wọ́n lọ máa fi gboyè. abọ́pọ̀ àwọn tó ń fi hàn joyè ńbẹ̀ náà. bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń jẹ̀yà lájẹ́ náà ń jẹ̀yà lọ́jà àbọ̀bà ṣèlú gbogbo ẹ̀ ni wọ́n. níbẹ̀ náà. bẹ́ẹ̀ ni wọ́n ń ṣayẹyẹ oríṣiríṣi ṣanivásírì ṣe bẹ́ẹ̀ ni. ṣé mo nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé iṣẹ́ yìí ò ń ṣiṣẹ́ nìkan iṣẹ́ àjùmọ̀ṣiṣẹ́ gbogbo wa ni ṣùgbọ́n ètò jùlọ ó wà lọ́wọ́ àwọn ọba wa nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba tá à ń wò gẹ́gẹ́ bí adarí nítorí pé àwọn ni wọ́n lè dá sọ́rọ̀ ìta fi ètò ìtàn nílẹ̀ a kàn lè máa gbìyànjú ká máa sọ báyìí ṣùgbọ́n a nílò láti gbé ìgbésẹ̀ káwọn kábíyèsí bí ọ̀ọ́nì ìṣàkán dìde bẹ́ẹ̀ ni alákèlè ẹgbẹ́ dìde Olúbàdàn dìde kò sí nǹkan tó burú lẹ́ẹ̀kan bí wọ́n sọ pé èèyàn ń gbé àṣà àti ìṣẹ̀ga ṣùgbọ́n ó yẹ kí ààlà wà wípé ok ó dá bó ṣe ń gbéga ṣùgbọ́n ibi báyìí ló ti lè bẹ̀rẹ̀ ibi báyìí ló lè parí ẹ̀ sí. àwọn tí wọ́n kọrin lọ́ba ní gbogbo ìlú òyìnbó yìí oore wo ganan mú wá sílé ṣó tiẹ̀ lóore tán mú wá àbí ṣó ṣeé ṣe kí ẹ̀yin tí ẹ̀dílé mú tẹ di ọ̀nà mú ń bí tẹ bá dọ̀hún kí lọ́nà àbáyọ láti lè rí nǹkan mú wá sí àwọn ìlú yín. nǹkan tí mi rí bẹ́ẹ̀ ni wípé ẹni tó bá máa ṣe á ṣe ẹni tó bá máa ṣe nítorí pé ó láwọn kan tó náà dídì fi ìfẹ́ àwọn mẹ̀kúnnù sí lọ́kàn tọ́lọ́run fi ìfẹ́ aráàlú sí lọ́kàn so kò dìgbà tó bá ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní struggle kan tó ṣe pé àwọn aráabí wọ́n nílò omi wọ́n nílò nǹkan báyìí wọ́n nílò iléèwé tó jọjú fáwọn ọmọ wọn wọ́n á ṣe ṣùgbọ́n ṣe wá rí àwọn ọba diaspora tá à ń sọ yìí kó wá di ọ̀rọ̀ wípé bí àwọn ọba kan ní Nàìjíríà ń bí fẹ́ kúrò lọ sí ọ̀hún ó dẹ̀ ìrètí kan fún òun ní warm reception ìdísọ́lẹ̀ kan wípé ó ṣe ṣe kán má lè fún nítorí pé wọ́n rán létí pé a máa ní ọba kan níbí lọ́dọ̀ wa ń bì ó dẹ̀ ṣe ayẹyẹ ẹ̀ ní ta ṣe sponsor ta ṣe oríṣiríṣi nǹkan fún so nítorí ìdí èyí ó ń kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń bá lọ nìyẹn ó dẹ̀ jẹ́ káwọn èèyàn wa kán wá nǹkan ṣe sí ní kíákíá àwọn ọba wa àwọn ọba aládé ilẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n wá nǹkan ṣe mímọ̀ wípé mi ò wá lè sọ bí a ní nǹkan tó ń mú wá o bí a cause mi ò kò sí èyí tí mo ní àjọṣepọ̀ pẹ̀lú kò sí bí a wá nìkan tí wọ́n wá ń ṣì mú wá lé fáwọn àwọn ọba tó ń fi wọ́n jẹ bẹ́ẹ̀ tó ń fi wọ́n jẹ àtàwọn tí wọ́n ń gbárùkù tì wọ́n ó ṣeé ṣe o ṣùgbọ́n kò wá dáa kò bá ṣàmú kò bójúmu tó àwọn oníṣẹ̀ṣe náà ń kọ́ kábíyèsí àwọn oníṣẹ̀ṣe ọba àdìmúlà abìkan àwọn náà ń dádé wọ́n ń tẹ̀pá wọ́n ń wọlẹ̀kẹ̀ wọ́n wọgbẹ́ bí
ọba aládé ilẹ̀ Yorùbá gan àwọn eléyìí ń kọ́ ojú ilẹ̀ gbogbo àwọn yẹn náà. ṣé mo wípé bẹ́ẹ̀ ṣe sọ́nsìn ẹni ìbílẹ̀ Yorùbá ibi làwọn èèyàn náà wà. ẹ ṣe kọ́mọ dádé. ó dẹ̀ lọ́ba tó ìlú kan náà ti jáde àbí ọba kan dẹ̀ ni wọ́n wà so iṣẹ́ ọba yẹn ni kó mọ̀ bó wọn àṣẹ tọ́ wọn sọ́nà tó wá lẹ̀ fi pé nǹkan tí wọ́n dá lójú ara ẹ̀ pé ó tẹ́ wọn lọ́rùn bó ṣe rí ni at least àwọn tó wà ní diaspora báyìí wọn ò súnmọ́lé ṣùgbọ́n ìwò làwọn ará ilé tá à ń rí. tá a tún lè ní pé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ó kù sọ́wọ́ àwọn ọba àṣegùn ó kù sáwọn ọba agbègbè yẹn láti gbégbé sílẹ̀ lórí. kí a tó wá ní à ń ká díẹ̀ torí mo rí bí Kábíyèsí gbìyànjú lórí ètò fún wa lónìí ìyá wa ń gbà tí ẹ fẹ́ bọ́ sí tẹ́fẹ́ gbé ipò yẹn lẹ̀ fọba tuntun bó ló ṣe rí lára yín. lákọ̀ọ́kọ́ fún gbogbo bí mo ṣe wà ń bẹ̀ ṣe mọ̀ pé tó bá ti wà nípò àgbà ò gbọ́dọ̀ sunkún o ò gbọ́dọ̀ ṣe o ò gbọ́dọ̀ faraya o ó ti ní bó ṣe máa wùwà ó ti ní bó ṣe máa ṣe nítorí pé ojú á pọ̀ lára ẹ̀. bó ṣe wá di wípé a ṣe ń múra àti ṣe handing over gbogbo memories tí mo ti ní bíi 6 years ago yẹn ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní flooding. ìgbà yẹn gan ni mo ṣẹ̀ wá ráyè àti mourn demise bàbá mi ngbà yẹn. Yes, I was devastated. Ó wá dàbí wípé ó ṣẹ̀ tí wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan sí wípé báwo yìí fẹ́ ṣàlàyé ó dàbí wípé gbogbo nǹkan tí mo ti go through láti ní February cause February ni bàbá mi papòdà February ni bàbá wàjà ngbà yẹn February ni wọ́n wàjà so dáì kan tí wá padà wàjà lẹ́ẹ̀kan sí bí wípé ó ti dójú ẹ̀ ń sìn gangan ni gbà yẹn mo ṣẹ̀ wá bára jẹ́ gbà yẹn mo ṣẹ̀ wá rí wípé yes this is a time of transition. This is a time of change. This is a new era. This is àyè ní fún mi láti tún padà discover ara mi. Láti padà mọ ohun tí mo fẹ́ fi ayé mi ṣe. Láti tún padà mọ ibi tí mo fẹ́ yà sí. Láti tún lè mọ irú ẹni tí mo fẹ́ jẹ́. So and we thank God gbogbo ẹ lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. Ọlọ́run á bá wa bùkún ọba wa tuntun. Ó máa bá wa tọ́ wọn sọ́nà. Gbogbo àwọn tí wọ́n nílò láti lè jẹ́ kí ètò ìlú kó yanjú kó yegi Ọlọ́run á fi jíǹkí wọn. Bí mo ti ṣe sọ lọ ipò yìí ṣe ojú mi sí oríṣiríṣi nǹkan nítorí bẹ́ẹ̀ bí mo wà ń bẹ̀ bí mi ò sí ń bẹ̀ mo ṣe wà gẹ́gẹ́ bí aṣojú ìlú mi aṣojú ilẹ̀ Yorùbá aṣojú àṣà láti lè fi rí wípé àwọn ọ̀dọ́ àsìkò yìí wọ́n gbé àṣà àti ìṣe wa lárugẹ wọ́n mọ̀ nípa ẹ̀ nítorí wípé tí gbogbo wa bá ń wò pé àwọn àgbàlagbà nìkan náà lè ṣe àwọn ogun la fẹ́ fi lélẹ̀ fún nígbà tí táwọn generation àwọn àgbàlagbà yẹn tán bá lọ bẹ́ẹ̀ ni so a nílò láti bẹ̀rẹ̀ sí ní máa fún àwọn yẹn wa ní ìdánilẹ́kọ̀ọ́ sí láti máa gbà wọ́n níyànjú láti máa lọlé láti máa nawọ́ sí àwọn nǹkan tó jọmọ́ àṣà àti ìṣe wa. ọdún mẹ́ta lẹ́yìn tí ẹ ti kó nípò yẹn nìyí o ọdún kẹta rẹ̀ báyìí ìmúra ṣé kò change náà ni. ó ti change ká ní mo fẹ́ wá gẹ́gẹ́ bí adélé ọba ni àti adé àti ìrùkẹ̀rẹ̀ àti ọ̀pá àṣẹ gbogbo ẹ̀ la máa kó wá bí. ṣẹ́ṣì ní lọ ó sì wà bẹ́ẹ̀ àbẹ́ ti kólẹ̀ fún un ní ìbọ̀rọ̀pá lọ́hùn. gbogbo ẹ̀ wà ní bòròpá nítorí pé ó ní ibi tá à ń kó gbogbo àwọn nǹkan bẹ́yẹn sí gbogbo àwọn nǹkan bẹ́yẹn ti wá di ó ti di relic ó ti di àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ máa tọ́jú síbì kan tá a máa ṣàbẹ̀wò fún lóòrèkóòrè nítorí pé gbogbo àwọn nǹkan bẹ́yẹn náà ni wọ́n make us who we are. ipò adelé yẹn sì títí gbogbo tẹ dàgbà dògbò para lọ bọ́ọ̀lù bẹ́ẹ̀ ṣe mọ lo adelé yín lọ nìyẹn. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó gbọ́dọ̀ pè mí lórúkọ mọ́. adelé kábíyèsí ni so adelé is a position tí o máa occupy for life. so ó kàn jẹ́ pé nsìn it is more ceremonial kó dàbí Queen of England àti pé wọ́n ní monarchy dẹ̀ ni wọ́n dẹ̀ tún ní government ń bẹ̀ so which works hand in hand so nsìn báyìí ìlú sì ń pè mí pé nǹkan báyìí la rí o ẹ wá bá wa dá sí nǹkan báyìí ni a fẹ́ ṣe o. àti kábíyèsí náà àjọṣepọ̀ tó dáa náà wà ń bẹ̀ ṣé lẹ́yìn náà ti mọ́ bá ní àbí wọ́n lọ sílé míì. a ní ilé tó ń jọba méjìlá ní lọ́dọ̀ wa ìdílé méjì ni ó dẹ̀ wà rotational nígbà tí ọmọ ẹ̀gbọ́n bá ṣe torí ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò ni wá. ẹ̀gbọ́n tàbúrò náà ni. bẹ́ẹ̀ ni tọmọ ẹ̀gbọ́n bá ṣe ọmọ àbúrò náà ṣe. bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bẹ̀ náà nìyẹn. bẹ́ẹ̀ ni. so ìlú yóò ní bàjẹ́ o sáré orí pàkó tí èmi náà ti wá kò ní dàrú o láti lè ṣe AK Media Concepts wọn ni kí agbélé fún kábíyèsí o ẹ mọ́ ló pọ̀ púpọ̀ ẹ bá fi ọwọ́ ọ̀fẹ́ gbà látọ̀dọ̀ aláṣẹ wa. ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ yín ò ní dàrú kò ní jóná òkè òkè lẹ́ máa lọ
ẹ ṣeun gan ni olóòtú ẹ ṣe gan ni tí ẹ pọ́n mi lé ẹ ṣe tí ẹ yẹ mi sí Ọlọ́run àwa pẹ̀lú ẹ̀yin náà orí adé àgbè gbogbo wa o ẹ ṣeun gan kábíyèsí o ní báyìí tí ẹ ti wá bọ́ra kábíyèsí kalẹ̀ síbẹ̀ tẹ́ pé adé náà ni ẹ̀ ń jẹ́ lọ báyìí ọkọ ńkọ́ ọmọ ńkọ́ ìgbéyàwó ńkọ́. lásìkò tiẹ̀ gbogbo nǹkan tí Ọlọ́run dáradára ni gbogbo ohun dẹ̀ ní ìgbà àti àsìkò wà fún nítorí bẹ́ẹ̀ nígbà tí ó bá yẹ gbogbo ẹ̀. àǹfààní wà láti ṣe tó bẹ́ẹ̀ ni level yẹn báyìí. exactly but ẹ wọ́n á gbàgbé pé nígbà tá a bá ń pẹ́ à ń wá ọkọ àbí à ń wá ìyàwó àbí a fẹ́ bímọ a gbọ́dọ̀ ṣètò sílẹ̀ fún láti lè ní ìgbéyàwó aládùn àti láti lè gún àwọn ọmọ rere wá sí ilé ayé tà ní fìyà jẹ nítorí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá láti pàwà fúnra wa ní personal self growth and self development so a gbọ́dọ̀ máa gbèrò láti become a better human being contribute to the society so nǹkan tí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn nìyẹn. tó oníyan ṣe o ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ náà ṣe ṣùgbọ́n kí a tó máa lọ ipò tó dáa tó dùn yìí tó yé kébù dáadáa kí wàá ní àwọn ohun ìdojúkọ fún adelé nígbà tẹ́ wà níbẹ̀ àti nígbà tẹ́ bọ́ra kìíní ọ̀hún sílẹ̀ tán kí ni ìdojúkọ. lákọ̀ọ́kọ́ náà ṣe mọ̀ pẹ̀lú àwùjọ wa àti ìfààyè gba kí obìnrin máa wà nípò adarí àbí nípò aṣáájú bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn bá rí mi nígbà yẹn tí mo gẹ́gẹ́ bí ọmọdé tí mo wà gbádá wọn kàn wọ́n pé figurehead lásán lórí láwọn tó ń ṣèjọba fún òun kọ́ ló ń ṣe kàn wọ́n àbẹ̀ tó kàn fi ẹ̀ ń ṣe kàn jẹ́ face ẹ̀ lásán ni àwọn tí wọ́n ń ṣe òun kọ́ ló ń ṣe ṣùgbọ́n wọn mọ̀ wípé kò sọ̀rọ̀ figurehead when it comes to regency you have to be active nítorí wípé gbàrà tó bá ti ṣe dé orí ipò yìí gbogbo àwọn ayé tó ti ní látẹ̀yìnwá gbogbo ẹ̀ máa wà on hold you have to concentrate on assignments tí Ọlọ́run ti fún ẹ lásìkò yẹn nítorí bẹ́ẹ̀ kò rọrùn rárá láti di wípé wàá fi àgbáyé tó ti ń gbé sílẹ̀ tẹ́lẹ̀ wàá filẹ̀ wàá ló fẹ́ focus on ìlú nìkan ló máa wà lọ́kàn ẹ̀ ọ̀rọ̀ wọn nìkan ló wàá máa try àti make sure wípé o ṣètò lè ṣe fún wọn and apart from that ìjọba wa ò ṣètò ìjọba ìpínlẹ̀ Ondo ò ṣètò mo rántí nígbà yẹn wípé bí mo ṣe bọ́ sórí ipò adelé ńgbà yẹn lákọ̀ọ́kọ́ wọ́n sì ń fún mi ní full salary tí bàbá mi wà entitled sí ńgbà yẹn ṣùgbọ́n so gbà tó dẹ̀ máa fi di pé ó yá wọn ní wọn lè fún wa ní oyè yẹn mọ́ nítorí pé wọn ò fẹ́ kí adelé ọba kó wà too comfortable kó má di pé ọba ò jẹ́ mọ́ ìyẹn ní nǹkan tí wọ́n sọ wọ́n lè gbàgbé wípé nígbà tí aráàlú bá wá pé orí ń fọ́mọ mi o mò ń wówó skul o òun ti gbá mò ń ṣàwò ẹ̀ retí kí ọba wọlé kó wá nǹkan ṣe sí ẹ̀ retí kẹ́ pé ọba wá sí pàdé báwo ló ṣe fẹ́ débẹ̀ ṣùgbọ́n gbà yẹn wọ́n fún wa ní 20,000 naira. owó oṣù 20,000 naira as at 2017 2018 2016 owó oṣù 20,000 naira gbà tó yá ń ṣàlẹ́yìn tá ti pariwo wọ́n ní àókè wọ́n kàn dà pé bí a ṣe lọ́kàn fáwọn arábí ṣe ká tún máa fún wọn ní 40,000 naira so nǹkan tí mi rí bẹ́ẹ̀ ni wípé ẹni tẹ́ bá fún láyè láti wà lórí ipò yẹn kò ń ṣe wípé bí adídùn inú ẹ̀ ni pé ọba tó lọ papòdà ó dẹ̀ yẹ kí ẹ jẹ́ kí transition yẹn kó smooth fún so kò wá yẹ kó di pé ó yẹ kó láwọn kó sọ máa lack in that position staff wà ẹ ní staff àwọn gardener àwọn abẹ àwọn tó ń dáná àwọn tó ń wakọ̀ kí ni wọ́n fẹ́ máa jẹ pẹ̀lú 20,000 àbí 40,000 tí kò tiẹ̀ tó iye tí àwọn òṣìṣẹ́ ìjọba tó tiẹ̀ kéré jù lọ tí wọ́n ń gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ so á wù mí kí ìjọba ṣàtúnṣe sí ìyẹn. tó sì wà bẹ́ẹ̀ dì sí ni. bẹ́ẹ̀ ni then apart from that ètò tí wàá jẹ́ pàmàbarì ẹ̀ ni pé lẹ́yìn tí adelé bá kúrò lórí ìtẹ́ kò sí remuneration kò sí gbà fún iṣẹ́ takuntakun tó ṣe o nítorí pé lórí ipò yìí adelé ò gbọdọ̀ sọ pé bí àwọ̀ tó ń dirun tẹ́lẹ̀ jẹ́ kí n lọ máa báyàn dirun kò ṣeé ṣe àbí pé bí ọ́fíìsì ni mo wà o ọ̀gá ń pè mí kí n lọ máa gbé fáìlì kiri fààyè ẹ̀ sílẹ̀ tó báwo ló ṣe máa wá irú àwa ta tún jẹ́ pé kásẹ̀ nípẹ́ tó ti dàgbà tẹ́lẹ̀ tó ti níṣẹ́ tó ti dá dúró bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó lè padà sí easy but irú àwa ń sìn báyìí ó lè bọ́ sínú ayé lọ ń gbà yẹn exactly but irú àwa ń sìn tí ẹ pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ ta ṣẹ̀ parí yunifásitì àfẹ́ máa wáṣẹ́ àwọn náà tó wá ní àlè kórí adé báwo ṣe máa pè yín ṣáà bá mi gbé fáìlì bá mi ṣe kíní kan so ó yẹ kí ètò wà tíjọba máa ṣe ìbáṣẹ̀ ṣe báyìí ìdánilókòwò ni àbí iṣẹ́ tá lè máa jẹ́ kí nǹkan máa wọlé fún wọn lóṣooṣù tá lè máa fi survive even after the position nítorí pé
ẹni tó ti jẹ́ ẹni tí àwọn èèyàn ń wárìrì fún tó ń wárìrì fún kó wá rí pé ó jẹ́ nígbà kan máa fọwọ́. kábíyèsí ní ìpínlẹ̀ Ondo lónìí a ṣe níjọba tuntun ni bó jẹ́ pé ìjọba tó nànà ń bá ètò lọ ṣùgbọ́n àyẹ̀ tó yan ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwa sípò ni ká máa pè é pé abẹ́ fún yín ní appointment ẹ gbà bẹ́ẹ̀ nígbà. mo máa gbà á nítorí wípé apart from pé bí politics jẹ́ fún tàpọ̀ ara ẹni nìkan kò ń ṣe bẹ́ẹ̀ politics wà láti lè ran àwọn aráàlú lọ́wọ́ ni láti lè jẹ́ wípé gbogbo àwọn èèyàn nípa àwọn aráàlú ní wá lè wà easy fún wọn láti lè mú bá ìjọba kí ìjọba dẹ̀ lè meet àwọn needs so ó wà important fún mi gẹ́gẹ́ bí adelé gẹ́gẹ́ bí ẹni tó ti wà lórí ipò láti lè tún rí wípé mo tún àwọn èèyàn mi lọ́wọ́ so definitely máa take care of tí wọ́n bá fún mi ní appointment. fáwọn ọmọ ìlú yín tó wà káàkiri àgbáńlá ayé mo fẹ́ kí ẹ sọ sójú kámẹ́rà nǹkan iṣẹ́ tẹ ní fún wọn pàápàá nípa ìdàgbàsókè ìlú yín ẹ sọ sí ẹwọ kámẹ́rà kẹ́ bá wọn sọ̀rọ̀. ẹ ṣé gan ni ẹ̀wọ̀n ọmọ Òbòpá Ìléṣẹ́ ọ̀rọ̀ ń wá ẹ̀ o àyájọ́ ẹ̀ ń ṣe o ọ̀nà ayẹ̀ ní dàrú o ẹja Òbòpá ẹ̀yẹ àbọ̀wá túnṣe o ẹ̀yẹ àbò jẹ́ kí ìdàgbàsókè wọná ẹ̀ o ìyá ń rọ̀ ẹ́ ìyá bẹ̀yẹn pé ẹ dákun ẹ jàre o ohunkóhun tẹ́ màtẹ́jù ṣe ẹ jàre ẹ yá wòde kára aṣọ gbogbo àwọn schools wa gbogbo àwọn ọ̀nà even àwọn ọjà wa ẹ dákun o àìmọye àwọn ètò tá à ń ṣe even báyìí gan mò ń ṣe water project sáàrin ìlú so mò ń rọ̀ yín wípé gbogbo àwọn nǹkan tẹ́ lè ṣe tí ìlú àfi máa dàgbàsókè bó ṣe scholarship fáwọn ọmọ alágbára yẹn bá gbé ni ẹ dákun ẹ má jìnnà sílẹ̀ ẹ gbogbo àwọn ọdún tá à ń ṣe àwọn festivals wa tí kò bá sí ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn ẹ̀yin kò sí nǹkan tí ìlú lè dá ṣe o so ẹ jọ̀ọ́ o kẹtẹ bá lè ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o ilé àtọ̀nà yín ò ní dàrú o òkè òkè lẹ́ máa lọ ẹ ṣeun. tó ẹ̀yin ọmọ Ìbòròpá tí ẹ wà káàkiri ṣé mo gbà á dáadáa tí ẹ wà káàkiri àgbáńláyé náà ní kábíyèsí ti sọ yẹn o ẹ jẹ́ kí a padà sílé kí àwa tún lè ṣe káwa tún ìlú wa ṣe fún ìjọba náà ìjọba ìpínlẹ̀ Ondo nígbà tí wọ́n fi yàn ṣe adelé tí wàá parí tó gbé pọ̀ sílẹ̀ kíní kan náà ni ẹnì ìyá máa ṣe kíní kan náà ni wọ́n gbọ́dọ̀ bọ́ọ̀dì sínú ẹ̀ tẹ́ bá fún wọn níṣẹ́ ẹni tí a ti ránṣẹ́ rí ni wọ́n tó sì jẹ dáadáa láàrin ọdún 6 wọ́n tó wá jẹ tán náà wọ́n sì túbọ̀ ń tẹ̀síwájú ni bàbá múrò ẹni bẹ́ẹ̀ sípò bàbá farò ẹni bẹ́ẹ̀ mọ́ra ó dájú pé wọn yóò ṣe dáadáa ju bí ẹ ṣe rànwọ́ lọ tó ìlú Ìbòròpá ò ní bàjẹ́ Sàárẹ̀ Olúpàkó kò ní dàrú Adéròmú Kazeem ni orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú máa ní èmi lọ́mọ Àjàlá ẹni ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjé Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkò Sàárẹ̀ nílé bàbá mi o tí àbádé Àlèbù Ọ̀yà Ajíkànjé bàbá Kazeem ó dàbọ̀.